Ọlọ́run tọ́ba Adéwálé Ọmọládé púpọ̀ ní sọ́jọ́bí lónìí tí mo dákọ́ wá kí. Owó ọkọ̀ Olúfúnkẹ́ mọ́ gbọ́dídùn ẹnu mi ẹ̀gbọ́n rẹ ló rọ mí wá síbí. Owó bàbá tèmi lolúwa, owó bàbá Tóbáyásì, owó bàbá Tímótì, ọmọ atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba, ọmọ òpómúlérò mọ́jà lẹ́kan. Èkìtì kété ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Adéwálé ẹ̀gbọ́n rẹ̀ Emmanuel Tèmítọ́pẹ́ Àtọ́lásùnbọ̀ aya lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ló pé wá máa bá wọn kí ọ́ ní gbèjègbèjọ. Wọ́n ní ìmọ̀ ọ̀sà ọ́ ní mẹ́sàn-án mẹ́wàá. Ọmọládé púpọ̀ lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọ lọ́mọ kí n tó mọ́ ọ lọ. Àṣeyí sàmọ́dún Ọlọ́run tọ́ba Adéwálé o, àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ níwò sí ìmọ̀ṣẹ́. Ọmọ ìyá Àdùnní, ọmọ ìyá Àdùnní o, kíkú mọ́ pa ọmọ ìyá mi, ọmọ ìyá Àdùnní, ọmọ ìyá Àdùnní, ọmọ ìyá Àdùnní o, ètò ní máa bọ̀ wọ́n pọ̀ yẹ́ òun, kíkú mọ́ pa ọmọ ìyá mi, ọmọ ìyá Àdùnní. Kúkú ni mi ọmọ yẹkoyẹko, Rúkìá ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò, òréré ilé ni mi ọmọ yẹlúyẹlú, mo tún ti dé bí mo ti ń dé, nítorí ìtaníṣẹ́ ìwíjọ́ o. Rúkì mẹ́bí mi torí Ọlọ́run tọ́ba Adéwálé, ọmọ bíbí iná Ọládé púpọ̀ adúmọ̀ọ́dọ́ arẹwà lọ́kùnrin ni, olówó orí Olúfúnkẹ́, èyí tí sálátà tolùdarí Trinity Nigeria Limited ni mò ń kúkú pé rí lọ́wọ́. Ó mọ̀mọ́ kú ọdún o, ọmọ atọ́ba tẹ́lẹ̀ kó tó jọ ọba. Ọlọ́run tọ́ba ọmọ òpómúlérò mọ́jà lẹ́kan, ọmọ òpó rọ́sọ, òpó pàjà, ọmọ òpó kan dúdú lábẹ́ aṣọ lílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Adéwálé lónìí ní kúkú sọjọ́ bí rẹ̀ gangan, mẹ́bí ọjọ́ lọ́jọ́ tá a bí ọ sílẹ̀ ayé. Ọlọ́run tọ́ba ò mọ̀ wípé ọjọ́ tí ìtàn ayé rẹ̀ bẹ̀rẹ̀ nípa ẹ̀rẹ̀wù ni. Olówó orí Olúfúnkẹ́ wíwá tẹ̀mí wá síbí lọ́jọ́ tòní, ọmọ bíbí iná Ọládé púpọ̀, èmi wá bá ẹ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó mọ́ tónítóní, ọba mi abiyì alágbára mọ́tòmọ́tò, adẹ́dá apẹ̀dá ajíni apani afúni agbani, olùṣínà olúayé olúọ̀run ni, arabaribiti arìbìrabata, ẹlẹ́yinjú àánú, ọba tí ń fọlámi tí ń fọláyàgì, Olódùmarè ò láfiwé, bẹ́ẹ̀ ni kò sí láfijọ rárá. Ọlọ́run tọ́ba mọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ẹ sí, nítorí wípé kéèyàn ó tó sàmọ́dún lókè pẹ́. Ọmọ bíbí iná Ọládé púpọ̀ ò mọ̀ wípé àánú Elédùmarè ọba ni kì í ṣe téèyàn rárá. Jíjí lèmi kúkú jí nílùú ilé bàbá mi gangan, mẹ́bí Emmanuel Tèmítọ́pẹ́, ọmọ bíbí iná Ọládé púpọ̀ ètò òun ló pè mí sóde kí n mọ òwújọ́. Ó ní ìwà máa fóun kábùrò òun, Adéwálé ẹ̀gbọ́n rẹ̀ mọ rírì rẹ̀, mẹ́bọ̀wò ló ṣe ní ìwà máa fóun kí ọ̀pọ̀ ọdún. Ètò nírú kí mo rògùn mo rọ̀ ọ̀sà, èmi rẹ̀ gúúsù mo yà rí wá, èmi ò mọ̀mọ́ rírẹ̀ yọ̀ bí àbúrò mi nílé ayé bí. Ọlọ́run tọ́ba Emmanuel Àtọ́lásùnbọ̀ aya lọ́dẹ̀dẹ̀ rẹ̀ pé ó dára, wọ́n ló níwà, wọ́n ló dùn wò, wọ́n ló sì ṣe mú yọ̀gọ̀ láwùjọ.
wọ́n ní máa bá wọn kì ọ́ bí ológun ẹrú. ètò àtọ́lásùpọ̀ pé mọ́ ọ̀sán ọbẹ̀ ẹlẹ́gbẹ̀rún àwọn ìwọ̀fà wọ́n ní ìmọ̀ ọ̀pọ̀nlé wọ́n lóò tó bá wù wọ́n lóò jù bá wù lọ́wọ́ lóò tó fi púpọ̀ lọ́wọ́ àwọn ọlọ́run tọ́ka èyí tó wá ṣe lọ́dún yìí oníjàṣe mọ́ ọdọọdún là á kúkú rí orógbó adéwálé ọdọọdún lára wùsà ọdún kan ò ní jẹ́ ká má ṣe rọ́mọbì lórí àtẹ rúkì mo pọ́dọọdún adéwálé ọdọọdún là ó sì mọ rí ọ̀wọ̀ bí ìran ni kò wá sí bó tilẹ̀ wù kó pẹ́ lílé ayé tó bàbá tèmi lolúwa mọ́ ọ̀pọ̀ dídùn ẹnu mi bàbá tó báyà sí bàbá Timothy mo ní kò sí bó tilẹ̀ wù kó pẹ́ lílé ayé tó adéwálé mo lóò ní mo sáré ọmọ ìwà àtolúfúnkẹ́ ẹ ò mọ̀mọ́ nírìhùn pẹ́ sọnù ẹ ò nírìhùn pẹ́ sọnù bí ó ṣe bí ọmọ lágbára ọba mi àtayọ̀rọ̀ bí agogo ọmọ bíbí inú aládìí púpọ̀ ó yá jẹ́ àrẹ̀lẹ̀ o. adéwálé jẹ́ àrẹ̀lẹ̀ ilé kúkú làbọ̀ ìsinmi oko èmi àpèrè àwọn bàbá rẹ̀ bí ọmọ akímọ́ ọgbọ́n bí mo ti wí olówó orí olúfúnkẹ́ káre ilé ọmọ àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọ ọba ọmọ olójú oró àmúdàgbàgbẹ́mọ gbóríkì àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ òpó múlẹ́rọ mọ́jà ẹlẹ́kan mọ́jà ẹlẹ́kan mọ́jà ẹlẹ́kan adéwálé ọmọ òpó rọ́sọ òpó gbàjà ọmọ òpó bọ̀ dúdú 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 lábẹ́ aṣọ lílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìwọ lọmọ òpó wájà kárọ̀ yọ ilé káwé ní ọlọ́ba jura wọ lọ́lé bàbá rẹ̀ kárẹ̀ ilé ọmọ òpó ògbọ́rọ̀ ọmọ bíbí inú ẹ̀ládìí púpọ̀ ọmọ òpó tí ò gbọ́rọ̀ tán ní àpọ̀jù rẹ̀ sí iná ìwọ lọmọ iná tí ò gbọ́rọ̀ tán ní àpọ̀jù rẹ̀ sí omi tí ò gbọ́rọ̀ kọ́lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ adéwálé mẹ́bí wọ́n ní àfi pọ̀ tí tó lé ilé ọmọ tí tó lé tí ò gbọ́rọ̀ tí wọ́n ní afọmọ tó lè mú lọ́jọ́ ọjọ́ sí ọmọ tó lè tí ò wá gbọ́rọ̀ ń kọ́ ọlọ́run tọ́ba mẹ́bí wọ́n ní àkọ́jú rẹ̀ sókun lílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìwọ lọmọ ìjẹsóríkì ìṣáná mẹ́bí inú ilé lè rọ ọgbà babalá bàbá rẹ̀ ti múná ró oko adéwálé ò mọ̀ wípé ìran ìjẹsàdísì tòlótòló ọmọ bíbí iná ọ̀làdì púpọ̀ ẹrù babalá bàbá rẹ̀ ní sí pẹ́pẹ́yẹ èkìtìkété ọmọ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn ọmọ wa níyà o. adéwálé ọmọ wa ọlọ́run tọ́bọ̀ ọmọ ẹkùn ọmọ bíbí ire òṣè fowó ra ọmọ òkè tí ká mọ́tò láyà mọ́ pọ́ dídùn ẹnu mi ìwọ ní ìpè rí lọ́wọ́ ọlọ́run tọ́ba mẹ́bí wọ́n pé bí ìyọba mọ̀ níbi tí adéwálé wọ́n ní bí ó dé kúrọ́ lọ mẹ́bí wọ́n ní àlọ́rẹ́ fún wọn lẹ́kìtì jẹ́ nílùú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìwọ lọ bá mẹ́kù kí n bẹ́ mẹ́wúrẹ́ ọmọ bíbí iná aládìí púpọ̀ ta ni ó mọ̀ wípé ojú ewúrẹ́ ó bá ní lẹ́rù jẹ́ kó lọ nílùú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ ẹkùn tí fi torítorí ní ọ́ ọmọ bíbí iná aládìí púpọ̀ ọmọ ẹkùn tí fi torítorí ìwọ lọmọ ẹkùn tí fi tìrùtìrù ìwọ lọmọ alágbogbo àjílù ọmọ wa ọmọ ẹkùn ọmọ bíbí ire òṣè fúnra èkìtìkété ọmọ lókè méjì ìtakọ̀tabo lórí ara wọn kárẹ̀yìn lẹ́ ọmọ lókè mẹ́rìndínlógún olówó orí olúfúnkẹ́ ò mọ̀ wípé ọ̀kan bẹ nífẹ̀ẹ́ wá sí ìmọ̀jẹ èkúrú funfun ọ̀kan bẹ nífẹ̀ẹ́ wá jà àkàrà adéwálé ọ̀kan tó kù ń bẹ nífẹ̀ẹ́ wá sí májèwówó nílùú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan Emmanuel Tèmítọ́pẹ́ ọmọ bíbí iná ẹ̀ládì púpọ̀ ètò èmi ti jíṣẹ́ tó rán mi ikú onípọmọ ìyá rẹ̀ àrùn onísàdéwálé ọlọ́run tọ́ba láṣẹ lẹ́dùnmáre ọba rúkì mọ̀ pé ìfẹ́ tó so ipò wá ní tú yíká láéláé yóò mọ̀ dùn ní kò sí ní kọ́ lágbára ọba mi àtayérò bí agogo adéwálé ọlọ́run tọ́ba olówó orí olúfúnkẹ́
ó ti ṣe tọdún yìí ò ní fi ṣàṣe mọ́ ó mọ̀ sọdún owó ó sọdún ọlá Adéwálé ó sọdún iyì ó sọdún fọkànbalẹ̀ lágbára ọba mi àṣẹ̀dá Rùkẹ́ mi ọmọ fèyí ṣe é lọ bẹ́ẹ̀ ò mẹ́rin sẹ́ gbóhùn erin ni bẹ́ẹ̀ mọ̀ sàṣẹ́ ẹ̀jìyàn lọ́bẹ̀ bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Rùkí Ìjàntà tí wọ́n wí ìyẹ̀rọ kí lèmi ọmọ ọlọ́fà àmọ́dù ọmọ lálọ́mí ni mi ọmọ ẹ̀bísù lórúkọ Rùkí mo pọ́ tún dọjọ́ mi ọjọ́ rẹ̀.